ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan lóhun tó fẹ́ fàyọ bó ṣe ń lọ lèmi a máa mú àṣẹ ti gbọ̀nyìn. We inform, we educate, we entertain. ẹ bá mi sọ fún pé bí mo ṣe wá yìí mi ò bá jà wá àlàáfíà mo bá wá ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó ń bí mi fọwọ́ sí wọ́n pe gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí pé tó ń gbà àwọn èèyàn òtítọ́ tí n bá tún gbọ́ pé wọ́n jíyàn gbé ń gbòó ń bí àwọn iṣẹ́ ń tẹ́ jí gbé tánìkan mo wà ní fún yín lówó tí n bá tún gbọ́ pé wọ́n jíyàn gbé ń bí àní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n ní bá dé bà kò ní fara rí lọ sọ fún. Láyé dẹ́kọ̀ láti mọ́ka ẹ̀ mọ́ka gbèsè wa. Nagode. Láti mọ́ka ẹ̀ mọ́ka gbèsè wa. Nagode. Láti mọ́ka ẹ̀ mọ́ka gbèsè wa. Nagode. Láti bẹ̀ so de fada wa. Alhamdulillah. Ba mu son fada mu. Láti bẹ̀ so de fada wa. Ba mu son fada mu. Abin da yake so. Na'am. Ka tara mutanen ku. Duhula ne. Gaba da ke na gonga na mu. wani yake cikin buhun ka ku yi mitin. Aka sake doki mutanen mu. Láti musu doki kayan ku wuce. Ya sake dawowa aka doki mutanen mu. A kuma sala. ṣùgbọ́n tó ń bá ti jíyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwọn náà fọ́ sí kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. Ya ce maka ya hada maka ko ba sake doka mutane ba saboda ya so babu wani wahala Allah ba mu Allah. kuma aka sake doke mutum don gari ga du kula da yake cikin gari ga Kẹ̀lẹ́ sọ fún gbogbo àwọn Fúlàní tó wá wà sọ láàyè. fún un pé mo ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ọmọ rẹ̀ pé àwọn náà ń jíyàn gbé wọ́n sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Alhaji Na'am. ya ce maka yaranka mutane su da maganar su a cikin gari cikin gari waya kira halinsu ba su da kyau su da bata maka suna ka faɗa musu su yi da hankali ko ba su yi da hankali ba ana fasa musu yi don duka biyu Guda nawa ne? wai kana ji tsara ka je na zuwa wai du yaran ka gbogbo Fúlàní pátápátá kira bẹ ní gbogbo yaran ka yara naka wai kira yaran ka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su ke kara ba wurin ranka ne dai ai ba ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce to duk lokacin da yanzu ka yi abin da bai da cewa an ka kama su ba ruwanka ka gane ko aboki wanda aboki da suka yi ka faɗa musu su bere ke aboki wanda ba su da kore su ta da su ko ba su da su aka gani su aka saka waje abu fitira Allah tsare. wai duk yaran nan kuma ma yan ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga igbati ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kada su yi wannan abu ma in sun ka yi wannan abu mai gida ya ce sai so ya yi banna nan a cikin gari ka gane ko ya sa èyí tí mo sọ fún yẹn. wai abin da wanda ya ga maka ne ó ní gbogbo wai ka ji magana shi Na ji magana shi. wai ka ji Na ji magana shi. wai ta bayan Na ji magana shi. bayan wanka da ya ce tí mo bá tún Wallahi na gbọ́ ji pé magana shi. wọ́n jíyàn gbé Kuma duk yadda mutane suka jin tsoron shi. ka ji abin da Ka ji tsoron shi. ka ji magana ka ji abin da ranka ne da ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ma tí bá tún gbọ́ wọ́n jíyàn gbé nínú bàbá mi ń bí ba zai yi kwarai ba ka gane abin da ya ce gbogbo ọmọ tó bá ní ọmọ yẹn o máa wai bá wọn jà bindigogin gan da tí ara suna da wọn máa shi kọ. za su halbe shi su kama wanda zai kama tuku amma zai dan kashe kowa ne a cikin gari ṣùgbọ́n tí wọ́n bá ti jíyàn gbé tálàfíà wà bí ṣe ń wà láti ilẹ̀ kó tó fi wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá mọ̀ lùmọ̀ tó ṣe pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà wai kálukọ́ mọ̀ sí in ba sẹ́yìn. wani in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka da ya ce kenan Allah tsare. Allah tsare. Nagode. 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 Minti biyu. To yanzu kamar wannan bayanin da ya zo ina ji ya yi gaya man kasan nan gidana ne. Kuma abokin shi ya sai man wurin da muka zauna lafiya. ó ní ó ní ọ̀rẹ́ òun náà ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ọ̀rẹ́ ló fún òun ní ọmọ bàbá lókè ilé òun ní bàtà fún òun ó ní ilé òun Èmi mọ̀. òun sì ti wá bí ọ̀pẹ ẹni tó fún níbí
ẹni ò jiyàn pé ẹ tó fún bí òun ni fọ́mọ alága wa nígbò wọ́n máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè lè kó bí ó gbàgbé tó fún bí èmi Sunday Igboho lèmi ń sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń bí àlàáfíà ni mo fẹ́ kájọ mọ́ gbé fọ́ọ̀mù gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ̀ gbọ́dọ̀ bó fún àwọn ènìyàn kankan jẹ́ mọ́. wọn gbọ́dọ̀ bó kó jẹ́ mọ́. ẹ̀jẹ̀ ci a kawo karan da kuma a kira ranka dai da ibada a ga ya ji abin da ba sai jin dadi ba abin da ya ci ìjọba bàbá Bọ́lá Tinubu ìjọba bàbá Bọ́lá Tinubu bá sọ fún ó fi òfin gbé àyàn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn náà níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ pọ̀ lóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ Ìgbòho dẹ̀rẹ̀ àgbẹ̀là iṣẹ́ òkú làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé kẹrin amó àló tá a fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ lọ pàápàá sọ fún ẹ bá ń ṣèdè fún ẹ ṣàwùjẹ. ọmọ sọ kó lè jẹ sọ Tinubu zai so su lahiya kowa da kowa buwati o da mutum zai so su lahiya a kore shi za a kore shi a cikin ni dai ina hada mutane zan hada masu zan hada masu zan kira mitin kamar yadda aka zo gidan nan ko mitin ko gbogbo àwọn ọmọ wọn ba sọ̀rọ̀ kowa ga fuska na ina ji ka ji abin da ya faru akan ranka da ya so daga Ibadan ko ina ne so ku ka san ai sata wani naji kuma uku naji labari ai sata wani naji yaro kanana yaro ne wani da cijo ai sata kuma ba su san wurin da sun kaje da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can Igbo ko ba haka ba an kai musu kudi ma an kashe guda mai ciki ma an kashe shi ka ji labari lokacin biliyare oloyi to ba to kai ma yanzu ka san in wannan su yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu yanzu ka so ka kore su ma ka kore su ba abin nan ka san kai da shi ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba haka ba to in yaro kanana ya ji an kawo maka abin da bai da tawa ka san kai da cijo za ka kama ko ba haka ba za ka kama kuma ga su gaban mu yanzu na yaro ko guda ai ni kadai ne a cikin da wannan yaro ba yanzu ga su gaban Najeriya ba ko ba haka ba sai da shine ko obanwa ne bai san shi ba cikin gari na sani duk wanda zai zo ya mutu ne bai san shi ba na sani a ga ba haka yake kaga daga ganin shi duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san ko ai na san ko ai amma kaga maka nan gari cikin kaju ko ga mashi kuma wajen na kuma ba mu so ko guda mu akwai zanga wanda ya ji an dawo kuma wai an ji an dawo wani yara na ne suka kunshe shi yara na ba yaran ka bane ba yaran shi bane su abin ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je suka bayyana ba yaran ka bane àwọn ọmọ ọlọsọ àwọn ọmọ gi ló kó wá ń bí ọmọ ọlọmọ tí ń lóko tí ń dàpọ̀ ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ mọ́ gi tó bá jẹ́ pé àbá ní sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ tá a bá ní sásìkò ọmọ yẹn máa kú nílùú bàbá wa gbogbo orú bàbá yẹn kó dúpẹ́ fọlọ́run pé àwọn bàbá ẹni mọ́lẹ́ ìfọ́sí wà yìí wọ́n dúpẹ́ fọlọ́run. alhamdulilayi kuma na gode mashi kuma mun ji labari yaron ka dan uku sun hama bunna ọmọ dúpẹ́ fẹ́ mi o kó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulilayi àwọn bàbá wa Bọ́lá Tinubu. kí ló dé tí ọmọ ẹlẹ́ran wá ń jẹ gungun kí ló dé tọ́mọ aláṣọ ń wè kísà kí ló dé tó lóko ò lè róko kí ló dé tó lóde ò lè rodò kí ló dé tọmọdé ò lè sunkún ọmú kí ló dé táyà ò lè béèrè orun lọ́wọ́ ọkọ kí ló dé tọmọ onílùú ń sá kíjokíjo nínú ìlú wọn. orí èyí ni mo fẹ́ láǹfààní ni mo fẹ́ ṣàlàyé ni mo sì fẹ́ nà níbẹ̀ kí n ṣàlàyé fún gbogbo àwọn èèyàn nítorí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé tá a wà lónìí gbogbo ojú láàmú tó mọ́ wàá jẹ́ kétí gbogbo ayé ó di sí ohun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè rẹ nítorí láǹfààní bá ṣe fi fọ́nrán síta lóníkálùkù ń pariwo it's not everything you put on media orí ọ̀sáwò ìwòrìwò bá a bá dọ̀ láǹfààní àtijọ́ ọmọ ohun tó ń ṣẹlẹ̀ bọ́ bá dọ̀la gbogbo ayé ó jọ mọ̀ wípé nígbà tí kinní yìí ń ṣẹlẹ̀ ayé pariwo ayé ti dáyé social media lọ́jọ́ tí o ní eṣinṣin bá jẹ lẹ́kọ̀ọ́ ayé ò ní mọ̀ lọ́jọ́ tí elébò bá pe ṣinṣin wá ní ẹwu ọ̀bùn tá a bá láǹfààní láti mọ̀ fi hàn aráyé ayé ò ní mọ̀ ohun tó ṣẹlẹ̀ níjọ́ táwọn Fúlàní ń bá competition bí wọ́n pariwo síta ayé ò tún ní wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà wọn òun ló jẹ́ láǹfààní láti gbé sórí agbágbé kí ló ṣẹlẹ̀ nílùú Ìgbòho kí n sáré ṣàlàyé fún wa ní pàpàpá bí àwọn bàbá ọ̀sọ̀nà
nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n wò pé ṣé old video ni ṣé new video ni kó lè mọ̀ inú hòtẹ́ẹ̀lì ni mo sáré wá ni mo láǹfààní láti wá fún wa ní update gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho ibi tọ́rọ̀ òde dúró àti ibi tá à ń bọ̀rọ̀ lọ. Ìlú Ìgbòho jẹ́ ìlú kan tó kó ọmọdé tó kágbà mọ́ra tá a bá kà láti Ìgbẹ́tì Ìsẹ́yìn tí tó fi délùú Ìgbòho níbí yìí à ń pẹ̀lú kan ní Gbópẹ̀ ká tó wọnú Ìgbòho àwọn tó bá súnmọ́ agbègbè yóò ti mọ̀ à ń pẹ̀lú kan ní Bọ́ní àwọn ìlú wọ̀nyí wọ́n fara pẹ́ Ìgbòho ó wá rí tá a bá kò nígbẹ́tì tá a ń bọ̀ lọ́nà Ìgbòho igbó rìsáàfù kan bẹ́ẹ̀ ibẹ̀ ti di gbọ́ àìwọ̀ àwọn Fúlàní ti ń bẹ láti Ìsẹ́yìn dé Ìgbòho wọ́n lé ní 7,000 nítorí igbó rìsáàfù pọ̀ ń bẹ òun ni Old Ọ̀yọ́ National Park ilẹ̀ tó wà ń bẹ lọ jáde sí Niger Republic àwọn ilẹ̀ tó wà ń bẹ bẹ́ẹ̀ lọ jáde sọ́nà Kútọ́nù àmọ́ Fúlàní ti ń gbé ní Òkè Ògùn àbí ká ní Ìgbòho ó ti lé ní àìmọye ọdún kó tó di pé wọ́n bírú wa sáyé ni tẹ́nìkan kò gbọ́ nǹkan kan àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láti bí oṣù mélòó kan tó jẹ́ pé gbogbo ọmọ onílùú ò lè súnlé mọ́ lọ́wọ́ fà á la fi fẹ́ nà níbẹ̀ bóò la ṣe wá dé Ìgbòho ṣàdédé bí nǹkan bí oṣù tó kọjá àwọn ò gbọ́ nǹkan kan ìgbà tá a wọnú ìlú níjẹta la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé obìnrin aláboyún wọ́n láwọn gba 20 million wọ́n fún wọn ní 20 million yìí wọ́n tó pọ̀ nítorí oko ni wọ́n máa ń dá nígbòho ni wọ́n fi máa ń kì wọ́n lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ni wọ́n fi kì wọ́n Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde àgbàdo òde the one without what of the corn orí wọ́n gbé obìnrin yìí nígbà tí wọ́n gbé obìnrin aláboyún yìí wọ́n fún wọn 20 million wípé kádòlà obìnrin aláboyún yìí ẹni tó gbé 20 million yìí lọ wọ́n pa lẹ́yìn ìgbà tí wọ́n pa tán tàbí mo ṣe program lọ́wọ́ fún mi mo ṣe program lọ́wọ́ mo ti mẹ́sẹ̀gì yẹn jókòó lẹ́yìn ìgbà tí wọ́n pa tán bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá ẹni tí ó gbówó lọ wọ́n pa obìnrin tó jẹ́ aláboyún yìí wọ́n gbé òun àtàbúrò rẹ̀ nígbà tí wọ́n pa aláboyún yìí ẹni tó gbówó lọ wọ́n pa ó wá rí aláboyún nígbà tí wọ́n tún fi ilẹ̀ pé kó máa lọ wọ́n tún yìn òun náà ń bọ̀ pa wọ́n tún yìn òun náà ń bọ̀ pa àtàláboyún àtàbúrò rẹ̀ wọ́n pa wọ́n èèyàn kan nìkan ni wọ́n yọ̀ǹda ẹnì kankan ò gbọ́ nǹkan kan awọ́ ò mọ̀ èyí tó wá ṣẹlẹ̀ kò pẹ́ bí ìjà àrùn yìí ni gbogbo àwọn kábíyèsí àtàwọn ọmọ ìlú wá ké gbàjarì wá sílùú Ìbàdàn láti wá ké sí olóyè Májàsọ́lá yìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ìrun wa o kí ló ṣẹlẹ̀ nígbà tá a gbọ́ kí ló kọ ọkùnrin ọ̀hún tí wọ́n gbéyàwó yìí wọ́n pe ọkùnrin yìí ní Alikilas ní Gbópẹ̀ yìí ó dàbí òun àti Ìgbòho wọ́n jọ wọnú ara wọn ni tí ò sí yàtọ̀ wọ́n wá gbé nígbà tí wọ́n gbé tán owó tí wọ́n béèrè fún kó tó di pé wọ́n gbé wọ́n yin ọkọ náà níbọn lórí kó tó di pé wọ́n gbé lọ wọ́n yìnbọn ẹgbà tí wọ́n yìnbọn yìí tán wọ́n gbé obìnrin yìí pẹ̀lú ọmọ ọdún 2 pẹ̀lú àbúrò ìyàwó kan àwọn 3 ni wọ́n tún kó àwa wò lọ àwò bọ̀ ó di jọ́ kejì wọ́n pè ìgbà tí wọ́n pè wọ́n ní kó lọ fún àwọn ní owó tó ní agbára láàrin èmi àti èlò lóru pé wọ́n dárúkọ 300 million kìí ṣe fíìmù o 300 million olóyè Májàsọ́lá ò ṣe méjì kò ṣe méjì ó pe gbogbo ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè yìí ó sọ fáwọn àjọ DSS ló fi jẹ́ pé gbogbo ìrìn àjò wa fún wọn tó ń sọ̀rọ̀ ó lọ́wọ́ òfin nínú a competition gbogbo kọmíṣánná tó yẹ kó gbọ́ sí ni wọ́n gbọ́ sí. kí ló ń kọ́ bí táwọn fúlàní wọn gbé sí nínú abara kìíní karabọ ní kọ́ orí akọ gbogbo petition wọ́n fún wa ní àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wípé ó ṣe wá níbẹ̀ àwọn ni wọ́n tíráàkì nọ́mbà yìí ibi wọ́n tíráàkì nọ́mbà yìí dé wọ́n ń pè bẹ̀ ní ibùdó aláàjì yìí tó bá ti ń bọ̀ láti Ìgbẹ́tì tó ń bọ̀ lọ́nà Ìgbòho ibẹ̀ ni àwọn Fúlàní ni wọ́n gbéra wọn jọ síbẹ̀ tẹ́nìkan kò dì wọ́n mú ẹgbà tá a dénú ìlú là ń gbọ́ pé lákòókò kan bí oṣù 4 sẹ́yìn àwọn Fúlàní jí ọ̀gá ọlọ́pàá kan gbé wọ́n pa kan ìkejì òun sá mọ́ wọn lọ́wọ́ wọ́n gbà mọ́wọ́ wọn ìkejì tó wá sá wọn lọ́wọ́ yìí ní láti ṣe transfer pé ìlú yóò ṣe gbé fóun kò ṣe jíṣẹ́ fóun wọ́n wá gbé lọ sí agbègbè kan ní Ògùn State ṣó mọ̀ wípé ìkan lára àwọn tó jí gbé láàrin bí oṣù mélòó kan ó rí níbi títí ń ṣọ̀kadà ní Ṣàgámù lógùn State ló fi mọ̀ pé Fúlàní lè kúrò ní Ọ̀yọ́ kó lọ ṣiṣẹ́ ní Abẹ́òkúta ó bá ní Ṣàgámù níbi títí ń gun ọ̀kadà bóun ṣe rí báyìí ó di láṣọ mú ni pé ìwọ tó nà mí lójú gbó níbùdó aláàjì
ìgbà tí wọ́n dé ibùdó aláàjì yìí wọ́n bá ìbọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibùdó aláàjì yìí. Ó wá rí igbó tí wọ́n pè ní National Park, Old Ọ̀yọ́ National Park, ibẹ̀ ti di ilé ẹ̀rù jẹ̀jẹ̀. Gbogbo àwọn tó bá jọmọ Òkè Ògùn ìwọ́n mọ̀ jáde sọ̀rọ̀ yìí, it's not a matter of exaggeration. Wọ́n wá ń jẹ́ àwọn èèyàn gbé bí pé wọ́n ń jẹ́ ìyá ọdún gbé. Àwọn èèyàn ò lè sùn lórí fóṣù ká mọ́. Àwọn tá a wá wà ń dálẹ̀ etí wá di àwògbọ́n kankan. La fi wá wò wípé ogun rúgbó bọ̀. A lè ti torí wípé ìkankan ṣẹlẹ̀ wọ̀ síwájú òní ìkìlù wá sí parun. Ẹja lọ gbogbo òlú tí wọ́n ti ń jiyàn gbé àwọn èèyàn ò lè dénú ìlú mọ́. Àwọn èèyàn ní lẹ́nu ìjẹta tá a wọ̀lú làwọn tó lè sùn. Ká tó wọlé lálẹ́ àná a gba ọ̀nà Kìṣí a lọ sọ́nà Káyọ̀mọ́. Wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n sì ń bèèrè owó ribiribi bí wọ́n bá tún fún wọn lówó ọ̀hún tán wọ́n tún pa wọ́n nípa àkúpà bí ẹni pé ẹran. Nítorí ẹlòmíì wò pé olóyè Májàsọ́lá ṣe lè fún wọn ní wákàtí 2 gbogbo àwọn ọba wa pagbára pọ̀ wọ́n pàmọ̀pọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ gbénú ìlú wa tẹ́ ẹ fẹ́ jẹ́ kájọ máa ṣe àwọn ọkọ àti ìyàwó àtọmọ tí wọ́n jí gbé àtàbúrò rẹ̀ kí wọ́n lọ gbé wọn wá láàrin 2 hours ọ̀tọ̀ ní ti aláboyún tó kú tí wọ́n pa àbúrò tí wọ́n filẹ̀ ní kódà bí wọ́n bá pa àti òun ẹ̀sìn gò ní jẹ́ kàǹtí òun ó lè gbé ayé mọ́ nítorí èèyàn bíi 4 5 bá sùn lójúmọ́ aláboyún tó kù dẹ̀dẹ̀ wọ́n ní tí wọ́n bá wọn sùn tán wọ́n mọ̀ ní òbí ò tí ì bàjẹ́ òbí ò tí ì bàjẹ́ abẹ́rẹ́ ò tí ì bàjẹ́ ẹ̀sìn já bẹ̀rù Ọlọ́run. Àmọ́ ẹni tó jẹ́ olórí Mẹ̀yàtì Allah ní agbègbè wa yìí nígbòho tá a wà yìí wọ́n lóun ò gba rẹ́dẹ̀rẹ́dẹ́ bẹ́ẹ̀ pé tí Sunday Igboho bá gbọ́ ṣó mọ̀ pé wọ́n gbé àbúrò tiẹ̀ náà wọ́n pa á. Àwa wò wípé kó tó di wípé ayé ọmọ ní ẹnu níjà ká wọnú ìlú bàbá wa wá. Ohun tó bí ọ̀rọ̀ rèé fídíò tí mo sì láǹfààní tí mo fi síta tí mo ní wọ́n sọ pé tí olóyè fún wọn ní wákàtí 2 wípé tí wọ́n bá gbé obìnrin tí wọ́n gbé wá àtọmọ rẹ̀ wọ́n ti ń kàn síra wọn wọ́n ti pera wọn jọ nítorí ìran burúkú wọ́n bá àwọn ọmọ burúkú tó wà nínú ìran àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ lórí afẹ́fẹ́ àmọ́ wọ́n fi ń dá wa lọ́kàn wípé títí alẹ́ sàárọ̀ la àwọn provide wọn. Níbo la wá lọ lórílẹ̀‐èdè yìí tá a bá ní mi ò fẹ́ kú ṣé mi ò fẹ́ kú kò ní doyè lé bàbá rẹ̀ ni nílùú mi lórí irun mi Ìgbòho mọ̀rẹ́ nílé bàbá wa ibẹ̀ nílé ìyá wa ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí kí ló dé tọmọ ẹlẹ́rọ mọ̀ jẹgungun kí ló dé tọmọ aláṣọ mọ̀ wèkísà ló fi jẹ́ pé kí ló ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho gangan 2 hours yìí ti pé gbogbo àwọn kábíyèsí sì ti pè wọ́n ní àwọn ṣiṣẹ́ lé lórí káfáwọ̀ dàárọ̀ ọ̀la ló fi jẹ́ pé ẹja ṣe sùúrù nítorí tá a bá mọ láǹfààní láti mọ wá báyìí yóò padà diṣu àtàyànyàn. Kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí kọmíṣánná ìpínlẹ̀ Kwara ti gbọ́ sí gbogbo àwọn DPOs tó yẹ kó gbọ́ gbogbo wọn ni wọ́n ti gbọ́ kìí ṣe pé à ń dọ́wọ́ wú lọ́wọ́ ara wa gbogbo ẹlòmíì tó sì sọ wípé action la fẹ́ lè dá ṣe action kankan tá a bá fẹ́ sí òfin tòwó òfin làjọ ń lò àwọn ọlọ́pàá ń bẹ láàrin wa àwọn intelligence officer wọ́n wà láàrin wa orí àwọn àjọ ìrú ẹkùn gbogbo wa lájọ wà tá a jọ ń fi ọwọ́ kan àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lé ńlá eré ìrùn wọn pawọ́pọ̀ wọn màjìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣàfárá ẹja jọ pawọ́pọ̀ láti gorí ìrùn wa lárugẹ orí gbogbo ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba ogúrúgbọ́mọ àwọn ọmọ yìí ń gba AK tẹ́ bá wá rí àwọn ọmọ yìí pọ́lọ́tọ́ bí under 16 17 15 years àwọn ọmọ kéékèèké àmọ́ títí ọ̀la sọ́túnla bíṣu ṣe bẹ́ bọ́ọ̀bẹ ṣe kùn ibi tá a bọ̀rọ̀ dé ibi tọ́rọ̀ dé sí gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ wò àkàbí mo fẹ́ mọ fèyí ṣe lọ mi ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò nílò ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò àyùbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà orí gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ń jẹ́ ṣe mọ̀ wípé àwọn ẹni wọ́n mọ̀ yẹn dábùjá wọ́n ń pe ọ̀gá ọlọ́pàá pátápátá wọ́n ń pe ọ̀gá DSS pé Ìgbòho ti dé lẹ́nu ìjẹta sí àná sóní àmọ́ gbogbo wọn náà ni wọ́n mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ Ìgbòho nìkan iṣẹ́ àjọṣe ni ó ní ìlú òsì nífẹ̀ẹ́ jẹ́ ó tú. ẹ bá mi sọ fún pé bí mo ṣe wáyé mi ò bá jà wá àlàáfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń Ìgbòho ń bí mi fọwọ́ sí wọ́n pe gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí pé tó ń gbà àwọn èèyàn ó ti tó tí n bá tún gbọ́ pé wọ́n jíyàn gbé ń Ìgbòho ń bí àwọn iṣẹ́ ń tẹ́ jí gbé tánìkan mo wà ní fún yín lówó tí n bá tún gbọ́ pé wọ́n jíyàn gbé ń bí ní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n ní bá dé bà kò ní fara rí lọ sọ fún. láyé dẹ́kọ̀ láti mọ́kà ẹ̀ mọ́kà gbé sọ. Nagode. láti mọ́kà ẹ̀ mọ́kà gbé sọ. Nagode. láti mọ́kà ẹ̀ mọ́kà gbé sọ. Nagode. láti bẹ̀rẹ̀ sóde wádà wa. Alhamdulillah.
ba mu son faɗa mu kaji bai so da fada ba ba mu son faɗa mu abin da yake so na'am ka tara mutanen ku duhula ne gaba da ke na gangana mu wani yake cikin buhun ka ku yi mitin aka sake doki mutanen mu ya ci musu doki kayan ku wuce ya sake dawowa aka doki mutanen mu a kuma sala ṣùgbọ́n tó ń bá ti jíyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwa náà fọ́ sí kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. ya ce maka hada maka ko ba sake doka mutane ba saboda ya so babu wani wahala Allah ba mu Allah kuma aka sake doke mutum don gari ga du kula da yake cikin gari ga kẹlẹ sọ fún gbogbo àwọn Fúlàní tó wọ́n wà á sọ láàyè fún un pé mo ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ọmọ rẹ̀ pé àwọn náà ń jíyàn gbé wọ́n sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Alhaji na'am ya ce baka yaranka mutane su da maganar su a cikin gari cikin gari waya kira halinsu ba su da kyau su da bata maka suna ka faɗa musu su yi da hankali ko ba su yi da hankali ba ana fasa musu yi don duka biyu guda nawa ne wai kana ji saurara ka je na zuwa wai duk yaran ka duk yaranka gbogbo Fúlàní pátápátá kira bẹ ní gbogbo yaran ka ne yara naka wai kira yaran ka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su ke kara ba wurin ranka ne dai ai ba ka gane ko to daga nan yanzu ma aka kamata ka dan musu maganan bayani ka ga musu ka ce to duk lokacin da yanzu ka yi abin da bai da cewa an ka kama su ba ruwanka ka gane ko aboki wanda aboki da suka yi ka faɗa musu su bere ke aboki wanda ba su da kore su ta da su ko ba su da su aka gani su aka saka waje a gobe tana Allah tsare wai duk yaran nan kuma ma yan ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga igbati ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kada su yi wannan abu ma in sun ka yi wannan abu mai gida ya ce sai so ya yi banna nan a cikin gari ka gane ko ya sa èyí tí mo sọ fún yẹn. wai abin da wanda ya ga maka ó ní gbogbo wai ka ji magana shi na ji magana shi wai ka ji na ji magana shi wai bai tambaya na ji magana shi wai ya wanka da ya ce tí mo bá tún wallahi na gbọ́ ji pé magana shi wọ́n jíyàn gbé kuma duk yadda mutane suka ji tsoron shi ka ji abin da ka ji magana ka ji abin da ranka ne da ya ce wai iya ji labari an ka isa ta wani a cikin gari ma yanzu ma tí bá tún bọ́ wọ́n jíyàn gbé nínú bàbá mi ń bí ba zai kwarai ba ka gane abin da ya ce gbogbo ọmọ tó bá ní ọmọ yẹn o máa wai bá wọn jà bindigogin gan da tí suna ara da wọn máa shi kọ. za su halbe shi su kama wanda zai kama tuku amma zai dan kashe kowa ne a cikin gari ṣùgbọ́n tí wọ́n bá ti jíyàn gbé tálàfíà wà bí ṣe ń wà láti ilẹ̀ kó tó fi wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá mọ̀ lùmọ̀ tó jẹ́ pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà wai kálukọ́ mọ́ sí in ba sẹ́rẹ̀. wani in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka da ya ce kenan Allah tsare Allah tsare na gode na gode na gode na gode na gode minti biyu to yanzu kamar wannan bayanin da ya zo ya yi gaya man kasan nan gidana ne kuma abokin shi ya sai man wurin da muka zauna lafiya Oni oni ọ̀rẹ́ òun náà ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ọ̀rẹ́ ló fún òun ní màlúù màlúù ilé òun ní mọ́tà fún òun ní ilé òun èmi mọ̀ òun sì ti wá bí ọ̀tọ̀ ẹni tó fún níbí abọ́kàn náà ẹni ò jiyàn pé ẹni tó fún níbí òun ni fọ́mọ alága wa níbí kò wọ́n á máa gbọ́n tí mo fẹ́ sọ fún wọ́n kẹ́jú magana shi ó gbàgbé ẹni tó fún níbí o èmi lè lè kó níbí ó gbàgbé ẹni tó fún níbí èmi Sunday Igboho lèmi ń sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń bí wai shi bai so zaman lafiya yake so a cikin gari àlàáfíà ni mo ni fẹ́ daga bangare na akwai shi kájọ mọ gbé Ni dai daga fún wọn gbé pẹ̀lú àwọn bangare fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà ka ga fulani wanda sai ta da hankali wọn ò dẹ gbọ́dọ̀ bó fún àwọn ẹnìkan kan jẹ mọ́ kaji ko wai kana sanu ya je shiga wani cikin daji Akwai boko jama'a. wani ya je ci a kawo karan da kuma a kira ranka dai da ibada a ga shi ya ji abin da ba zai ji daɗi ba abin da ya ce ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ fún ó fi òfin gbé àyàn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn náà níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ pọ̀ lóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ Ìgbòho dẹ̀ rẹ̀ àgbẹ̀là iṣẹ́ òkú làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé kẹrin amó àló tá a fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ lọ pàápàá sọ fún ẹ bá ń ṣèdè fún ẹ ṣàwùjẹ.
ọmọ sọ Tinubu zai so su lahiya kowa da kowa buwatin ore mutum zai so su lahiya a kore shi za a kore shi a cikin ni dai ina hada ma mutane zan hada masu zan hada masu zan kira mitin kamar yadda aka zo gidan nan ko mitin ko gbogbo àwọn ba sọ̀rọ̀ kowa ga fuska na ina ji ka ji abin da ya faru akan ranka da ya so daga Ibadan ko ina ne so ku ka san ai sata wani naji kuma uku naji labari ai sata wani naji yaro labari kanana yaro da wani da cijo ai sata su kuma ba su san wurin da sun kaje da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can Igbo ko ba haka ba an kai musu kudi ma an kashe guda mai ciki ma ciki an kashe shi ka ji labari long bile ne to to ke ma yanzu ka san in wannan su yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu in sun ka so ka kore su ma ka kore su ba abin da ka san kai da ci ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba haka ba to in yaro kanana ya ji an kawo maka abin da bai da cewa ka san kai da cijo za ka kama ko ba haka ba za ka kama kuma ga su gaban mu yanzu na yaro ko guda ai ni kadai ne a cikin da wannan yaro ba yanzu ga su gaban Najeriya ba ko ba haka ba sai da shine ko Obanwa ne bai zan shi ba cikin gari na sani duk wanda zai zo ya mutu ne bai zan shi ba na sani a ga ba haka yake kaga daga ganin shi duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san kowa na san kowa amma kaga maka nan gari cikin kaju ko ga mashi kuma wajen na kuma ba mu so ko guda mu akwai ji labarin wanda ya ji an dawo kuma wai an ji an dawo wani yara na ne suka kunshe shi yara na ba yaran ka bane ba yaran shi bane su abin ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je suka bayyana ba yaran ka bane àwọn ọmọ ọlọsọ àwọn ọmọ gilo ko wa nbi ọmọ lọmọ tí lóko tí ń dà kó ẹdẹ mú ẹdẹ mọ gilo tó bá jẹ́ pé àbá ní sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ tá àbá ní sásìkò ọmọ yẹn máa kú nílùú bàbá wa gbogbo orú bàbá yẹn kó dúpẹ́ fọ́lọ́run pé àwọn bàbá ẹni mọ́lẹ́ fọ́n ti wà yìí wọ́n dúpẹ́ fọ́lọ́run alhamdulillah kuma na gode mashi kuma mun ji labari yaron ka dan uku so hama bunna ọmọ dúpẹ́ fẹ́ mi o ó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulillah àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.